Olódùmarè ọba ọ̀run ìbàrẹ̀, ọba lánàá, ọba lónìí, ọba títí ọjọ́ ayé àìnípẹ̀kun. Mo kí wa pé a kú ìgbìyànjú wà ń bẹ̀ wà ní dẹni tí ò sí níbẹ̀ mọ́. Orúkọ èmi ọmọ yín tí ò yí padà, Evangelist Adéifá ìwà lẹ̀sìn. Gẹ́gẹ́ bí ìṣe wa, bọ́rọ̀ bá fẹ́ rújú, bí ọba di pé a bá tú bí ọba tú, Ifá ló lè yànnàná, Ifá ló lè ṣàlàyé. Ló ṣe jẹ́ pé gbogbo ẹ̀dá tó bá ti bá Olódùmarè tó bá ti bá dòwò pọ̀, àwọn ni kì í jogún òfo. Ẹ má jẹ́ ká jẹ́ kó sú, ẹ má jẹ́ ká jẹ́ kọ́rẹ̀ wá. Ẹnì kọ̀ọ̀kan wa táwa náà ń gbìyànjú lórí afẹ́fẹ́, kò sẹ́dá kankan tí ó san wá ní iṣẹ́ tí à ń ṣe bí kò ń ṣe Olódùmarè. Ní àkọ́kọ́, mo kọ́kọ́ kí àwa tí a ti láǹfààní láti subscribe sórí YouTube channel wa. Mo kí wa pé ẹ ṣé. Àwa tí a bá sì wà ń bí fún ìgbà àkọ́kọ́ tí a fi ń gbọ́ ọ̀rọ̀ yìí, bí ẹ bá ti ń bọ́ sórí ìkànnì yìí, ẹ máa bá ní subscribe síbẹ̀. Bí iṣu ṣe kú, bọ́bẹ̀ ṣe bù, ẹ jẹ́ á gbọ́ ní abala kejì níbi tá ó ti fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ pẹ̀lú olórí Olosun Agbaye tí wọ́n ṣe lálàyé fún wa lórí ìwọ̀nba àlàyé ní ṣókí lórí tí ń jẹ́ Ọ̀ṣun, agbára Ọ̀ṣun àti bí Ọ̀ṣun pàápàá bó ṣe ní ṣe pẹ̀lú ìlú Ìgèdè Èkìtì tó fi tan mọ́ra wọn. Ó yẹ ká gbọ́ ìrìn àjò náà kí Olódùmarè kó wà pẹ̀lú wa. Wà ń bẹ̀ wá, ní dẹni tí ò sí níbẹ̀ mọ́. Orúkọ èmi ọmọ yín tí ò yí padà, Evangelist Adéifá ìwà lẹ̀sìn. Yèyé o, oore yèyé o. Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, mo dúpẹ́ lọ́wọ́ yèyé mi kárí omi arìnmọ́sùn. Ọtí tẹ̀gbẹ̀gbẹ́ olóòrè àgbàrá ẹ̀tọ́kù tó wẹ̀ mo obìnrin gbọ̀nà ọkùnrin sáà fíjomi tí gbàyàn rìn. Òrìṣà tí fomi tútù yan kòkò, òrìṣà tí fomi tútù wà wòsàn, ògbójú oníṣègùndò ẹbọra nínú bú. Omi gba omi bu ọládé kojú ẹ̀wùjẹ́ alágbódòdò yẹyẹ ọmọ. Mo dúpẹ́ náà lọ́wọ́ ẹ̀ kó fún wa ní àǹfààní ọjọ́ ti tèmi. Kó jẹ́ kí ọdún eléyìí náà kó tún ṣojú wa náà láyé. Àwa tá a dẹ̀ ṣe náà láti máa péjú ṣe ìgbéga. Wọ́n tú iṣu kan, àwọn ẹlòmíì máa ń sọ pé báwo ló ṣe jẹ́ pé ọmọ kékeré iná lò. Wọ́n tú iṣu kan ló fi kàn mí o. Nígbà tí bàbá wa dé, wọ́n ní kán wá tí wọ́n sọ wípé Ọ̀ṣun tó ṣẹ̀dálẹ̀ gbogbo ilẹ̀ pátápátá ó jẹ́ Ọ̀ṣun tá a wà yìí. Tó jẹ́ pé tí gbogbo òrìṣà pátápátá bá máa sọ̀táyé wọn, wọ́n gbọ́dọ̀ sọ pẹ̀lú Ọ̀ṣun yìí. Ìgbà tí bàbá wa Ọbàtálá máa rọ̀ wá, Ọ̀ṣun yìí ló rọ̀ bá. Ìgbà tí Oòduà máa rọ̀ wá, Ọ̀ṣun yìí ló rọ̀ bá. Ìgbà tí Ọ̀rànfẹ̀ náà rọ̀ wá, Ọ̀ṣun yìí náà ló rọ̀ bá. Ìgbà tí Olórogbo náà rọ̀, Ọ̀ṣun yìí náà ló rọ̀ bá. Ní gbogbo Ilé-Ifẹ̀, Ọ̀ṣun yìí nìkan ni wọ́n máa ń kan. Bẹ́ẹ̀ táwọn bàbá titi wá jẹ́ alágbára, wọ́n jẹ́ àwọn ọmọlé lámì ṣùgbọ́n wọ́n ní agbára gan. Wọ́n ní agbára tó yẹ pé kò sí nǹkan tán bá fẹ́ ṣe tán ní ṣe. Wọ́n dẹ̀ jẹ́ ọdẹ. Nígbà tí ogun kọ́kọ́ wọ ìlú pa, àwọn ni wọ́n fi lọ dí ẹ̀yìn ogun, ibẹ̀ ni wọ́n máa ń pè ní ẹ̀yìn ìdí. Ẹ mọ̀, ó dẹ̀ jẹ́ jagunjagun tó dẹ̀ máa ń kẹ́rù tó dẹ̀ fẹ́yàwó tó bímọ tó pọ̀. Òun ló wá ń bìbà pé òun lágbára, kò sí kan tóun bá fẹ́ ṣe tóun ò ní ṣe, òun máa ṣe nǹkan tí ò ṣẹlẹ̀ rí. Pé láti odidi ibi táwọn lọ ní odi ìlú, táwọn wá ń pọnmi ní bìbà táwọn ń lò, ló wá tọrọ àṣẹ omi yìí pé òun fẹ́ kómi máa bá òun lọ sí ibi tóun ti lọ fẹ̀yìn lọ dí odi. Ó wá fi akọ ta ká ní ẹsẹ̀, ó wá wò pé òun béèrè omi ó fún òun ní òkúta, kí lòun fẹ́ fi eléyìí ṣe, ó ṣàmú dání. Títí bí mo ṣe ń sọ̀rọ̀ kò kí ń ṣe ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ ìtàn tá a dé bá nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni. Nílé bàbá tó bí mi lọ́mọ, wọn lè gbẹ́ ilẹ̀ yẹn, wọ́n máa já sí ìlú mi ni, kò lè kàn mí. Ó wá mú òkúta yẹn dání pé kí lòun máa fi lè ṣe, ó ku ẹsẹ̀ bàtà bíi 10 kó délé. Kí lòun máa fi, ó kàn tọ́lẹ̀ ni. Bó ṣe mú padà pé òun ló dùn yìí tó máa ka ẹsẹ̀ bàtà 3 bá wọn kàn pé ni pé ó lè jẹ́ alágbára tó yẹ pé kò sẹ́ni tó lè kojú ẹ̀. Pé ibi tẹ́ ti gbé dúró tẹ́ ti gbé jù nǹkan lẹ̀, omi mà ti ṣẹyọ ńbẹ̀. Ó ní wọ́n máa ń pè ní àbòtó. Kí gbogbo ọ̀ní tó bá fẹ́ jẹ kó tó ṣú yèyé mòlú, àbòtó ló máa kọ́kọ́ dé. Ibẹ̀ lómi ti kọ́kọ́ ṣẹlẹ̀ wù padà lẹ́yìn bíbà. Nítorí pé kò délé níbi tó tọrọ ẹ̀ sí kó tó di pé ó ṣe títí di àárọ̀ yìí báyìí. A kì í gbèjò lágbolé wa o, a dẹ̀ ní omi ń bẹ̀. Ọmọ kan ṣoṣo tó dìde ní bó ṣe lówó tó padà fẹ̀mí ẹ̀kìn ni, tó fẹ́ ṣe tap water síbẹ̀, tó lọ mú omi láti agbolé mi wá síbẹ̀, ó fẹ̀mí ẹ̀kìn dàárọ̀ yìí.
nígbà tó yá ó já arìnrìn àjò olórìn dé Ìgèdè nígbà tó dé Ìgèdè ó ti kẹ́rù ó dẹ̀ máa ń fẹ́ ìyàwó lọ́nà ìyàwó tó bá jẹ́ àyò ló máa ń mú dání rìnrìn àjò mọ́ èyí tó bá máa fẹ́ ló yọ ọta yẹn jáde ní àpò ló sọ̀rọ̀ sí ní o mọ̀ pé ìlú ibi tóun dé wọn kì í pọfọ̀ níbẹ̀ tó jẹ́ Ìgèdè tí wọ́n ń pè ìlú yẹn kò kí ń ṣe orúkọ ìlú yẹn gangan ní Ìgèdè o wọn kì í pọfọ̀ níbẹ̀ Ìgèdè làwa máa ń pe ọfọ̀ ní ẹ̀yìn ní ọ̀dọ̀ wa níbẹ̀ nígbà tí kò sí nǹkan tí ọmọ àtìyàwó máa jẹ tọ́mọ ti fẹ́ máa kú mọ́ lọ́wọ́ ló pe àásán sínú òkúta yẹn ló lẹ̀ mọ́lẹ̀ òkúta yẹn ló ń sáré bọ̀ ló ń lọ nítorí pé ó fi agbára pè ní ibẹ̀ ni òun ló di Ọ̀ṣun Ògèdè di èyí òun ló dẹ̀ káàkiri gbogbo ayé ológbò Òṣogbo ológbò everywhere ibi tó padà wá fi orí sọ náà lélẹ̀. ká nígbà tí bàbá wa wá dé tí wọ́n ní Ọ̀ṣun tó jẹ́ Ọ̀ṣun gbà wáṣẹ̀ wípé àwọn fẹ́ tún ṣe wọ́n tún ṣe wọ́n lọ gbé èèyàn láti Ìgèdè gangan wá pé kó wá máa ṣe omi ìhùn jáde nígbà tó tún wá tẹ̀síwájú nínú ìwádìí wípé kí làwọn lè ṣe tí omi ìyá fi padà sífẹ̀ wọ́n ní àfi tó bá rí ìran tó ta omi yẹn ló lè mú padà ní ìran yẹn nínú agboolé òdí làwọn èmi lọmọ òdí là ń bẹ̀ ní kò sí òdí ń regbé yẹn aya rẹ̀ ń fọ́ kòkó nù nílé tiwa agbára yẹn máa ń gùn wọ́n gan òun ló fi wá kan èmi ní ìran yẹn ọkùnrin náà máa ń bí wọn àkọ́bí náà dẹ̀ máa ń wáyé èmi nìkan mo wáyé náà lóbìnrin tí tó fi kàn mí ọkùnrin ni gbogbo wọn ní ìran yẹn máa ń bí ọkùnrin náà máa ń bí èmi nìkan ni mo wáyé ní obìnrin tí mo dẹ̀ wáyé náà wọ́n yọ mí kò láàrin ọmọ torí pé láti kékeré ní ìrìn àjò mi ò ti bá rìn àjò wọn ṣùgbọ́n ní ìgbà tí mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé tí wọ́n bá sọ wípé nǹkan yìí máa ń pa èèyàn màá fẹ́ wo nǹkan tó ń pa èèyàn yẹn nígbà tí mo máa dé ọ̀rọ̀ òrìṣà ó dàbí ẹ̀mí tá à ń mí ó dàbí nǹkan tá a máa ṣe tá a mọ̀ nǹkan tá a máa ṣe tó máa kàn a kàn ń gbìyànjú ni tí a bá fẹ́ sọ̀rọ̀ nígbà míì a lè mọ nǹkan tó máa jáde náà lẹ́nu wa tá a bá ní a fẹ́ sọ̀rọ̀ gbà báyìí Elédùmarè á dẹ̀ tún mú wa padà báyìí torí pé a mọ̀ nǹkan tá a máa padà ṣe lé nígbà tí mo máa dé ní Tẹ́bọ̀ Bàtálá ni wọ́n ti kọ́kọ́ ṣe iṣẹ́ yẹn wọ́n ń ṣe òru 7 ọ̀sán 7 mo láyọ̀ láti sọ wípé ọmọ tó ru ètùtù yẹn kò kú òṣùdàn kò jára ayé kò jẹ́rú ọ̀run mọ́ ó dẹ̀ jó lóṣà nígbà tó máa di ọjọ́ kẹta ni mo dé sífẹ̀ orí ni mo fi rìn défẹ̀ bẹ́sẹ̀ ni mi mọ̀ mo tún sá padà ṣùgbọ́n nígbà tí ìpè yẹn máa dún mi ti pàṣẹ ẹnìkankan wọ ọ̀dọ̀ bàbá o mo ti pàṣẹ Elédùmarè àti pàṣẹ Ọ̀ṣun wọbẹ̀ ṣùgbọ́n mo tún lè sọ pé mo tún ti pàṣẹ èèyàn wọbẹ̀ pé nítorí tí nǹkan tí ìpè bá máa dún tí Ọ̀ṣun bá máa ṣe kẹ́ nígbà tí wọ́n dẹ̀ ń ṣe ọdún yìí ní àkọ́kọ́ mo wá táìmù yẹn ni wọ́n ń bọ ọba mo lọ sí Ọ̀yọ́ nítorí ibi tí wọ́n bá ti ń ṣe Ọ̀ṣun mo máa ń láìkí ẹ̀ gan mo lọ sí ọba ọjọ́ yẹn náà ni mo dé padà sífẹ̀ nígbà tí mo dé náà sọ pé wọ́n ń ṣe ọdún Ọ̀ṣun níbì kan mo dẹ̀ wá ṣùgbọ́n ní àṣẹ bàbá wa àná ni èmi ti máa ń ṣe ọdún Ọ̀ṣun ní abúlé bàbá mi tó jẹ́ omi a máa ń pè ní omi àwù oníyàwó ọ̀wẹ́nà torí èyí tó yẹ pé láti kékeré ni èmi ti ń ṣe òòṣà bẹ́ẹ̀ máa ń lọ church mi kì í parọ́ nígbà yẹn máa ń lọ bẹ́ẹ̀ tí nǹkan kan tó máa sọ ní church ni pé ẹ̀mí ara mi ò kì í ṣe ẹ̀mí Ọlọ́run pé kìí ṣe ẹ̀mí títí àwọn. pé ẹ̀mí Ọlọ́run làwọn ń pe tiwọn ṣùgbọ́n mi mọ̀ pé ẹ̀mí Ọlọ́run ló wà lára ti tèmi wọ́n ní ẹ̀mí yẹn ò papọ̀ mọ́ ẹ̀mí ti tàwọn. bẹ́ẹ̀ tí kankan tí mo mọ̀ ni pé nígbà tí mo dé Agelu ní ìrọ̀dún yẹn wọ́n sọ fún mi ní Agelu wípé kí n má gbàwẹ̀ mọ́ wípé ìrí táwọn rí mi pé ìrí ẹni ọba ni wípé kí n kàn jẹun kí n ṣeré kí n lọ ìgbà yẹn a máa ń rọ mi agbára ní ibẹ̀ omi yẹn èmi mú tán mo sọ kẹ́gì nù bẹ́ẹ̀ ni bí ọjọ́ yẹn ni mo mọ̀ wípé olómi lódò gba ọwọ́ mi ṣiṣẹ́ àrà àti iṣẹ́ ìyanu tẹ́lẹ̀ kan wá mú aláboyún kan wá ó wá ń wá omi yẹn báwo pé sómi lẹ ẹ̀ṣẹ̀ ń sọ ń bá gbé fún un ló bá fẹ́ gbà má tó bá gbà lọ́wọ́ mi kò ní í ṣiṣẹ́ o jẹ́ kí n gbé fúnra mi nígbà tí mo fi máa sọ kalẹ̀ ẹni yẹn bímọ sí òkè Agelu
ọjọ́ yẹn a ṣàjọyọ̀ ń bẹ́ẹ̀ a ṣe kinní kan tó mo jẹ́ ọmọ tó burú gan ní kékeré tí òòṣà yẹn dẹ̀ máa ń gbé mi nínú àti kọlu èèyàn pé mo tiẹ̀ fẹ́ mọ irú nǹkan tí ó wà lára mi ṣùgbọ́n nígbà tí mo dé padà sí ìlú bàbá tó bí mi náà lọ́mọ tí mo wá jókòó ti irúnmọlẹ̀ yìí àwọn bàbá mi tó jókòó yìí mọ̀ mí dáadáa mo jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé mo bá irúnmọlẹ̀ rìn pé téèyàn bá sọ pé kí n jókòó tì nǹkan mo fẹ́ mọ nǹkan tí mo jókòó tì. níbo lẹ wà. mo máa ń lọ sí etí omi kan omi yẹn ẹni tí ò bá dáńtọ́ kò lè dúró wákàtí kan náà bẹ̀ tí ò bá dáńtọ́ dáadáa ó burú tó bá ṣe ń kó èrè jáde ló máa kó mọ́nàmọ́ná bọ́ síta mo dẹ̀ lo 3 days ó dẹ̀ fi òjò ọjọ́ 7 yẹn pa mí kò dá wípé nǹkan tó ń jí Ọ̀ṣun gangan àní mo fẹ́ rí sójú báyìí kí n tó lè gba nǹkan yìí wípé tòótọ́ ni nǹkan yìí wà mo fẹ́ mọ nǹkan tí mo fẹ́ gbà ìgbà yẹn mo jẹ́ ẹlẹ́gùn ní Temple Bàtálá mo dẹ̀ jẹ́ alásọtẹ́lẹ̀ mo rí ọjọ́ yẹn lèmi ti máa ń sọ fún àwọn èèyàn wípé yèyé tá a jókòó tì ó ní omi ara wa ó náà ní ẹ̀jẹ̀ ara wa ó ní ẹ̀mí tá a fi ń mí tá a bá ń sọ wípé à ń rí ẹ̀mí Ọlọ́run kò sí ẹ̀mí Ọlọ́run kan náà níbì kan ju nǹkan tá a jókòó tì lọ tá a bá ń sọ wípé a ní ẹ̀bùn kò sí ẹ̀bùn kankan tá a ní ju Ọ̀ṣun tá a gbé dání yìí lọ Ọ̀ṣun ní agbára débi wípé tí wọ́n bá bí ọmọ tí yèyé mi ò bá tí ì kàn lára kò sí ẹ̀mí lára ọmọ yẹn kò sí irú gbìyànjú tí wọ́n lè ṣe tí wọ́n bá tí ì fi omi wọ́n ọmọ yẹn ẹ̀mí ò tí ì dárẹ̀ tí òkú bá dẹ̀ kú kò sí irú mímọ̀ tó lè sọ wípé òun ní tí kò omi yẹn ò bá tó sì kàn lára padà ẹ̀mí yẹn ò tí ì lọ síbi tó máa lọ ó wá jẹ́ kí n mọ̀ bí yèyé yẹn ṣe ní agbára tó ní ìrọ̀dún tí mo gbà yẹn àwọn èèyàn àwọn bàbá mi mọ̀ mí dáadáa ó ṣẹ̀ṣẹ̀ fi mí lẹ̀ pé kí n jọ èèyàn ni mi kì í báyàn ṣe papọ̀ gbogbo nǹkan mi máa ń dá yàtọ̀ ni àsìkò téèyàn bá ń jó ló máa ń hun èmi kémi sunkún àsìkò téèyàn bá ń sunkún ló máa ń wù mí kí n sùn gbogbo nǹkan mi máa ń dá yàtọ̀ ni ìmúra mi máa ń dá yàtọ̀ ìṣesí mi ọ̀rọ̀ ẹnu mi gan máa ń dá yàtọ̀ tẹ́ bá ń jẹ oúnjẹ gidi báyìí mo lè sọ pé nǹkan ọ̀tọ̀ ni mo fẹ́ jẹ nǹkan tí yèyé bá ti rán mi òun ni mo máa ń ṣe Ọ̀ṣun jẹ́ ẹ̀bùn tó dá ó dẹ̀ jẹ́ abiyamọ a kàn ń pè Ọ̀ṣun pé yèyé wa ni nǹkan tí a kò rí tó jẹ́ ẹ̀mí tó produce wa ní bóyá ọkùnrin ni bóyá obìnrin ni àmọ́ a kàn ṣàfún ní símbọ̀ tá a rí ni Ọ̀ṣun ò ní símbọ̀ tá a fi ń dààmú torí mọ̀nàmọ́ná tó bá òkè àti ilẹ̀ dọ́gba ni mo rí kò kí ń ṣe wípé ọ̀rọ̀ wípé òun náà fẹ́ lórúkọ mo rí dáadáa ẹlẹ́ẹ̀kejì tí mo máa rí pépà gbé ni wọ́n ní iná ń jáde ní inú kànga bàbá onírìṣà pè mí pé kí ni mo fẹ́ tí mi ní lọ síbẹ̀ mọ́ torí nǹkan tí mo bá fẹ́ jókòó tì nígbà tí mo kọ́ fẹ́ jókòó tì Ọbàtálá mo rí Ọbàtálá plain báyìí wọ́n mọ̀ pé mo rí mo sọ ibi tó jókòó sí mo sọ bó ṣe rí bàbá lélẹ́sùn ní àwọn tó bí sínú ìdílé yẹn gan káwọn tó rí ó ní ọdún táwọn lò náà bẹ̀ kí n tó gbà mo rí báyìí àjọ jókòó àjọ sọ̀rọ̀ nǹkan tí mo bá fẹ́ gbà máa dàmú nǹkan tí mi bá ti dámọ̀ mi lè gbà Ọ̀ṣun jẹ́ ẹ̀bùn tó ní agbára mọ́kànlélọ́ àwọn èèyàn wa kán máa lò ní ìlú ọ̀bùn both Muslim Christian omi yìí làjọ ń lo ẹ̀mí tó jọ ṣẹ̀ wá ni. ẹ má bìí fi hàn kú wọn ò gbà wá lọ́mọ ìyá wo àwa ń èso ọmọ ìyá tiwa náà ẹ dákun. ṣe rí kò sí bí wọ́n ṣe ní gba Ọ̀ṣun ní ọmọ ìyá wọn nítorí kò sí iṣẹ́ ìyanu àti àmì tí kò sí omi náà nínú. ìyá wa omi làwọn ń lò àwọn ò sọ pé Ọ̀ṣun ni kódà wọn tún ní ṣé wùkú jẹ omi nílò bí wọ́n ṣe ń lo omi àwọn ò ní ever láyé wọn sọ pé agbára Ọ̀ṣun ni ṣùgbọ́n nítorí pé wọ́n jẹ́ ọmọ Ọ̀ṣun àṣẹ Ọ̀ṣun ò kúrò lára wọn bí wọ́n ṣe ń lò ó ìta àkàn nígbàgbọ́ pé lágbára Olódùmarè bí wọ́n ti ń lò ó tí wọ́n bá tó ń dìtẹ̀ mọ́ ní gbangba láti jẹ́ kó bàjẹ́ tí wọ́n náà máa bàjẹ́. Wọ́n ọ̀gbọ́n wa lọ́mọ ìyá o ó yẹ kí lè fi ọ̀pọ̀ jù báyìí lọ lọ́dún yìí o mo mọ iye pé níbi jìlù tí mo ti pè é jẹ́ sọ pé adé ifá ẹgbọ́n ṣé wọ́n ń jà nífẹ̀ẹ́ mo ní wọn jà mo ní ẹ mọ̀ bọ̀ wá síbẹ̀ o ní lọ́pọ̀lọpọ̀ fi gbéra láti wá o ìyá
tiwa la bá wá ìrìn àjò ayé ti papọ̀ mẹ́ta lónìí bá a ti ń gun òkè tá a ti ṣẹ̀ ní gbogbo àgbáyé wa yìí bẹ́ẹ̀ náà ni wọ́n ń gàràbà Mẹ́kà ara ti Jerusalem ọ̀nà bẹ́ẹ̀ o wọ́n mọ̀ wá lọ́mọ ìyá ewúrẹ́ ọ̀sọ́ pé òun ọ̀sọ́ mọ́ àgùntàn lọ́sọ̀ pé ìyá òun ṣe wọ́n rí ìwà máa pọ́n wọn ìmọ̀ pọ́n wọn bíi mọ́mọ́ bíi ẹ̀kọ́ ta lọ́lọ́lọ́ mọ bí ṣe máa ṣiṣẹ́ wá fọlá ta tìlú náà lóṣù wọn ẹ̀ ṣẹ́rí gbogbo ìrìn àjò yẹn bí wọ́n bá ń ṣe tiwọn lọ́wọ́ wọn ní fi tiwa ṣàpèjúwe. Ìyá apẹ̀rẹ̀tẹ̀ wà lọ́jọ́ tó ṣàlàyé ọ̀sẹ̀ náà títí ń jẹ́ pé òun rí kò ní hun yín. Ìbéèrè kan tó tí mo fẹ́ béèrè kan tó tẹ̀síwájú nígbà tí wọ́n ṣàlàyé fún wa wọ́n wá ní ìjà òun ló bí ọmọ kan tó jẹ́ Ògún tó wá sí ilé ayé ṣé Ògún tòde tọ̀run náà ni ó bí àbí Ògún ètò bá Ògún ló kọ àbí bí mo ṣe béèrè bẹ́ẹ̀ kọ́. Ó dà bẹ́ẹ̀ Ògún tó ń rọ̀ alágbẹ̀dẹ ọ̀run tó rọ̀ tí wọ́n máa ń pè ní Ògún Láàdì nígbà tí ó máa ń rọ̀ wá òun ló fi jẹ́ wípé ojú àgbẹ̀dẹ tá a ní nífẹ̀ẹ́ yìí tó jẹ́ àgbẹ̀dẹ gangan tí ò ń ṣe àgbélẹ̀rọ méjì péré ni. Ìyẹn níbi ilé àṣẹ tá a lọ lẹ́ẹ̀kan níbi Ògún yẹn o. Inú ààfin. Ìyàwó tó fẹ́ fún òun ló ń jẹ́ Ìjà tó jẹ́ ọmọ Òdí. Ìjà ọmọ tó bí fún ni wọ́n máa ń pè ní Ògún. Ṣé mọ̀ pé nífẹ̀ẹ́ a máa sọ pé a ní Ògúnlé a dẹ̀ ní Ògúnòre wọ́n á ní Ògúnlé la kọ́kọ́ bẹ́ ká tó bẹ́ Ògún Ọ̀tà. Kódà àwọn ẹni tí ọmọ ní àwọn èèyàn tí ọmọ ìwà ní bọ́ọ̀bù bá yá wọn lé àwọn gbogbo lọ. Ṣé rí Ìjà ni arẹwà obìnrin tí wọ́n fẹ́ fún nígbà tí wọ́n fẹ́ tàn mú sílé ayé tí wọ́n mọ̀ pé kò ṣeé mú. Nígbà tí ọkọ ẹ̀ tó wọlẹ̀ níbi tí wọ́n kọ́ mùsíọ̀mù sí yẹn ibẹ̀ náà nìjà náà wọlẹ̀ ṣiṣẹ́ rí pé kò jìnnà síra. Kò wá sí bí ọdẹ ṣe máa gbójúgbójú tó tí ò ní ṣèbà fún Ìjà. Ní ọ̀dọ̀ wa níbí báyìí tán bá ń ṣe ọdún Ìjà gbogbo ọdẹ pátápátá náà máa ń dájú síbẹ̀ tí wọ́n dẹ̀ máa ń gbé nǹkan wá fún wa. Ṣé wá mọ̀ wípé ibi tí nǹkan bá ti jẹ́ orísun kò kí ń níyì bí ibi tó bá ti lọ tẹ̀dó sí padà. Ẹ mọ̀ pé asúnmọ́ra náà bíbà á jìnnà síra. Ọmọ Ìjà lèmi. Ìjà ló bí Ògún. Ògún ló bí Lújùmọ̀. Lújùmọ̀ ló rìn káàkiri òde àgbáláyé ó ní ọdẹ tá à ń sọ yìí. Tán bá fẹ́ pè ní orúkọ tán mọ̀mọ́ Lújùmọ̀ náà máa ń pè. Bẹ̀tán máa sọ wípé Ifẹ̀ àkọ́kọ́ Ìlódè ni Ifẹ̀ àkọ́kọ́. Ìlódè ni Ifẹ̀ àkọ́kọ́ nítorí àárín ni Ifẹ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Kó tó wá di pé ó ń tàn lọ. Ògún tá àwa ń sọ̀rọ̀ ní ipẹ̀ yìí ó ní àwa ń sọ̀rọ̀ wípé Ìjà ló burú ju Ògún lọ. Ọkùnrin ni Ògún lọ́dọ̀ tiwa obìnrin ló ń jẹ́ Ìjà bẹ̀tì Ìjà ló ní ẹ̀mí ju Ògún lọ. Ògún lójó. Ògún ó ní ojo ìbẹ̀rù. Ìjà ló ní ìkìyà tó máa ń jẹ́ ká lè yin Ògún. Ìjà ló máa ń fi ọkàn èèyàn balẹ̀ pé àníkò yìn ó máa dún. Òun ló jẹ́ tó ṣe àwa. Òun ló fi jẹ́ pé ọ̀rọ̀ wa nínú pálásì náà ó ní bí ó ṣe rìn ní ibẹ̀. Táìmù tó dẹ̀ máa ń ṣọdún Ìjà ó yàtọ̀. Ẹ lè mọ̀ pé oníkálùkù ló dẹ̀ ní ìgbésẹ̀ nírúlé wa báyìí. Àwọn ò kì í ṣe ògbóni. Bẹ́ẹ̀ kò sí ohun ògbóni tí a mọ̀. Nítorí pé àbímọ́ ni ẹ̀jẹ̀ ìbí ilé tiwa ni. Bẹ̀ẹ̀ táwọn ò kì í ṣe. Bẹ́ẹ̀ àwọn ò bá anybody àwa la ní nǹkan wa ní. A lè gbàdúrà pé kó bàjẹ́. Ṣé mọ̀ pé oníkálùkù ló ní ẹsẹsẹ ní bó ṣe rìn ní ìgbà ìwáṣẹ̀. Ṣé mọ̀ pé ó ní bí Ọ̀ṣun ṣe rìn dé ọ̀dọ̀ Ọ̀rúnmìlà ó dẹ̀ ní bí Ọ̀rúnmìlà ṣe rìn dé ọ̀dọ̀ Ọ̀ṣun. Wọ́n jẹ́ ń sọ béèrè kan o ká níbẹ̀ ló bá ní ìgbà ni wọ́n pa kámẹ́rà lórí àbí wọ́n ní
gbogbo tí ń jẹ́ ẹrú mọlẹ̀ lọ fẹ́ gẹ́gẹ́ bí aya. Gẹ́gẹ́ bí ọkọ. Kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Wọ́n lọ yan Ògún lálẹ́. Láyé. Wọ́n lọ yan Ọbàtálá lálẹ́. Láyé. Wọ́n lọ yan Ṣàngó. Láyé. Wọ́n ní kó tó wá padà sọ́dọ̀. Láíláí kò rí bẹ́ẹ̀. Ṣẹ́rí èmi máa ń sọ nínú ọ̀rọ̀ mi dáadáa wípé ọmọ Ọlọ́ṣun tó bá ń ṣe aṣẹ́wó kò ń ṣe Ọlọ́ṣun, wọ́n kàn ń pè lọ́lọ́ṣun ni. Ọ̀ṣun ò ṣe ń kọ̀. Láíláí. Bàbá Ọ̀ṣun ló ní àfaradà jù. Ẹni tí ẹ̀mí Ọ̀ṣun bá wà lára tó bá mọ̀ wípé Ọ̀ṣun ni, òun ló máa lè mú ara dúró ọdún 3 ọdún 4 tí ò ní súnmọ́kùnrin yìí. Bẹ̀tìgbà tí wọ́n dé kò kí ń ṣe Ọ̀ṣun gangan ni wọ́n ń pè. Ọlálẹ́rẹ̀ lórúkọ tó ń jẹ́. Bẹ́ẹ̀ nígbà tí ojú ńlá tán tí wọ́n dé ni wọ́n fún ní orúkọ ìnagijẹ yẹn wípé kí orúkọ yẹn kó lè dùn, kò kí ń ṣe Ọ̀ṣun. Ọlálẹ́rẹ̀ lórúkọ tí omi wa ń jẹ́. Ọlá tó ní ẹrẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n máa fi agbára káàmpù ẹ̀, tẹ́ bá wo omi yẹn tó bá di nítorí pé àràbà ń bọ̀ tẹ́lẹ̀ bàbá tí ń bọ̀ bẹ́ẹ̀ yẹn ó ti bo ìpele 9 sísàlẹ̀ á kù 9 tọ́ọ̀nì bá máa wá ní next month tó máa bo gbogbo ẹ̀ tán ni wọn kì í rí ojú ẹ̀ bẹ̀ tó bá di ẹ̀yìn kínní níbi tó dẹ̀ ní Agbáyé tá a bá fẹ́ sẹ̀ǹdẹ̀ tá a bá yà fóònù máa ń bàjẹ́ ni. Ifá ní olólo níkùn erin olólo níkùn ẹ̀fọ̀n bí olólo kì í tán níkùn arágan yín díbá fún ọ̀run mi ló pè tán bàbá ní òjì sí akápò lọ́rùn ǹjẹ́ olólo ògbóhùn mi ní ohun tẹ́mi fa òwì ńlá kápò ń fọ̀ akápò wá mẹ́sùrú ìfi ń pe sùúrù olólo ògbóhùn mi ní ohun tẹ́mi fa òwì ńlá kápò ń fọ̀ olólo ògbóhùn mi ní akápò mẹ́sùrú ìsì fi ń pe sùúrù olólo ògbóhùn mi ní ohun tẹ́mi fa òwì ńlá kápò ń fọ̀ olólo ògbóhùn mi ní a rí i pé ọ̀rọ̀ tí a ti gbọ́ lẹ́nu ìyá wa olórí Ọlọ́sùn Àgbáyé yìí a ti rí kókó a ti rí gbámú nínú rẹ̀ pé Ọ̀ṣun Ọládékojú ẹbọra omi olórí ayàn kì í ṣe olóṣó bẹ́ẹ̀ sì ni kì í ṣe alágbèrè ènìyàn bí a bá rí Ọlọ́sùn tí bá ń hùwàkíwà òun lọ́mọ ibi tó ti rí òun lọ́mọ ẹni tó fi tiẹ̀ jọ jọ̀wọ́ kó wá sọ òòtà ló fi 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 jọ Ọlọ́sùn tí ń ṣàgbèrè tí ń hùwà bàjẹ́ tí ń ṣòfófó tí ń tẹnu bọlẹ̀ tí ń ṣe bí òtítọ́ ta ló fi tiẹ̀ jọ a ó rí pa àti rí 2 mẹ́ta mú nínú àwọn ọ̀rọ̀ tí a gbọ́ yìí léyìí tí mo tún fi wá pé àwa tó a bá tún láǹfààní láti ṣẹ̀ṣẹ̀ join channel yìí ẹ bá ní subscribe sí orí ìkànnì yìí kó fi lè jẹ́ pé iṣẹ́ tó bá ti ń wọlé lọ́gán tá a bá ti ń ṣe ló máa dé ọ̀dọ̀ yín àwa tí a bá dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ a kì í pé ẹ kú ìgbìyànjú àdúrà ẹnìkọ̀ọ̀kan wa á gbà á tù á bà fẹ́nìkọ̀ọ̀kan wa ní agbára lọ́wọ́ Olódùmarè mo kí wa pé a kú ìgbìyànjú tí a bá wá ní àlàyé tàbí ìbéèrè kan lórí ohun tí ò bá yé wa tàbí tá a bá fẹ́ ìwádìí nípa rẹ̀ ẹ lè fi ọ̀rọ̀ ránṣẹ́ sí abẹ́ comment a máa rí ní comment section a ó sì ṣe iṣẹ́ ìgbìyànjú tó gbọ̀ngbọ̀n lórí àtúwàbà fẹ́nìkọ̀ọ̀kan wa ní agbára lọ́wọ́ Olódùmarè.